kí olóyè Sunday Igboho kó ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ kọ́rọ̀ ẹ̀ máa pọ̀ jù àwọn ọ̀tàlérúnmalẹ̀ wọ́n ti lẹ̀ ni o. ọjà tẹ bá wò bàbá lórí ọ̀rọ̀ pé kólóyè Sunday mọmọ sọ̀rọ̀ jù yìí tá bá wò dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wá wọn wálé wọn mo dẹ̀ rí pé wọn. àwọn Fúlàní àwọn Muslim tó wà yẹn ọ̀tá Sunday Igboho ló jẹ́ wọ́n kàn wégèlè ńláńlá yẹn tó ní àwọn ṣèèkì àwọn kìnní they are liar. wọ́n wá miss gbogbo àlùwàlá olóògbò àti kẹrànjẹ ni o wọ́n wá miss láti wọlé sí lára ni wọ́n ṣe ilé wọ́n tún ṣe òde àwọn tó bá gbọ́ lẹ́nu ẹ̀ nílé ẹ̀ àwọn náà látún gbé lọ sọ́dọ̀ àwọn colleagues sí wọn. so wọ́n fẹ́ wá gbọ́ ìrònú ẹ̀ ni wọ́n kàn ní wọ́n wá ké wọ́n wá bayọ̀ wọ́n parọ́ if care is not taken gan there is recorder in their pocket tó fi ń rẹ́kọ̀dù ọ̀rọ̀ ẹnu ẹ̀. kọ̀dẹ̀ sọ̀rọ̀ kankan ó ti lọ́gbọ́n díẹ̀ nìyẹn ó ti kọ́gbọ́n bàbá wa Olúbàdàn á dáa fún o. Olúbàdàn. ó ti kọ́gbọ́n díẹ̀ ó ti mọ̀ pé inú ọ̀tá ló wà tó bá jẹ́ tẹ́lẹ̀ ní bó ṣe wá sílẹ̀ yẹn ọmọ pé a máa bá wọn sọ̀rọ̀ a máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ but ó ti kọ́gbọ́n díẹ̀ but yet we have to let him know pé ohun tó dán kọ́ ni wúrà gbogbo tó dán kọ́ ni wúrà kó má wọ́n ṣe wé gèlè wọ́n wé òṣùnkà yẹn kó má fi bẹ́ẹ̀ kó má fi inú hàn wọ́n ọ̀tá ni wọ́n jẹ́ àwọn anybody tó bá ti jẹ́ Muslim ọ̀tá Yorùbá ni wọ́n jẹ́. wọ́n dẹ̀ jẹ́ ká wò lóòótọ́ náà kì í ṣe gbogbo mùsùlùmí gbogbo wọn pátá lè mú ọjà ẹ̀ta bá ní káwò ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń wá kírísítẹ̀ náà ń wá sọ́dọ̀ ẹ̀ àwọn mùsùlùmí náà ń wá aláṣẹ àbáláyé náà ń wá sọ́dọ̀ olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí olóyè Sunday Igboho ò sí nílé ipa wo làwọn kó àlọ́ àwọn tán lọ́wọ́ tán wá sọ́dọ̀ Sunday Igboho. ẹ ṣe rí tèmi lèmi mọ̀ èmi mà pé àwọn oníṣẹ̀ṣe wọ́n dúró wọ́n jẹ́ ṣàdúrà àwa náà ṣàdúrà ṣebí mo ti ṣàdúrà fún ní bíbá bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń ṣe ni àwọn oníṣẹ̀ṣe bá ṣe á fàdúrà ràn án lọ́wọ́ pé kó lè padà kó lè gba òmìnira bẹ́ẹ̀ làwọn Christian náà ṣe but àwọn Muslim ò fẹ́ kó padà wá ìdí ni pé ó dàbí pé àwọn tó fẹ́ bájà jù at least 80% of them they are Muslim. ẹ mà pé darandaran Muslim ni gbogbo wọn ó tètè lè rí Christian àbí babaláwo tó ṣe darandaran àwọn yẹn ló jẹ́ ń bá jà àwọn ló bá pé òun ò wá wọn nílẹ̀ bàbá wọn they are all Muslim so wọn ò fẹ́ kò sí Muslim tó lè gbàdúrà pé ìgbà tí mo wo a lot of program wọ́n ń bá bàbá ọba Ìbàdàn yìí wọ́n ń bá jà pé kí ló dé tó lọ release yẹ pé kí ló dé tó lọ release yẹ wọ́n bá tani jà wọ́n bá Olúbàdàn jà wọ́n sọ̀rọ̀ against yẹ pé kí ló dé tó fi jẹ́ kí Sunday Igboho padà wá gbogbo àwọn tí mo rí tó sọ̀rọ̀ yẹn gbogbo wọn Muslim ni wọ́n. àwọn kí ló tán fi ń bá jà kí náà sọ. pé kò yẹ kó bọ̀ kò yẹ kó wá mọ́. mi ò jẹ mọ́ ní ọmọ Yorùbá. gbogbo ẹni tó bá gbógun ti Sunday Igboho lolúwẹ̀rí á pa o. àṣẹ. torí kílẹ̀ Yorùbá mà bá bàjẹ́ ló dúró lé lórí kì í ṣe pé ó ń jà sápò ara ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. lọ́dà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ bá wò dáadáa kí ni ẹ lè rò pé olóyè Sunday Igboho lè máa ṣe báyìí. number one kó tilẹ̀ kọ́kọ́ kó mute ná. Go keep silent for some years. Yes, kì í ṣe month for some years so that àwọn ọ̀tá ẹ̀ wọ́n rò pé ó ti sinmi àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ ìrònú ẹ̀ àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ determination ẹ̀ so tó bá fẹ́ wá jáde á jáde pẹ̀lú another dimension ni kó sì ní at least 2 to 3 years gan kò yẹ ká gbọ́ voice yẹ. lólóyè Sunday Igboho kò yẹ ká gbọ́ voice ẹ̀ ní any channel pé Sunday Igboho sọ̀rọ̀ 2 to 3 years. torí àgbò tó lọ sẹ́yìn agbára ló lọ mú wá. kò ṣe jẹ́ 2 to 3 years ká máa gbọ́ kó máa anybody ká máa rí ní channel. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe tán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀
á pa ẹ́ lára o pè mí. Now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò. Àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú. Ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú. Wọ́n pe kinní kan ní ọ̀wọ̀ tó dájú. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀. Ẹ̀yọ́nú, ọ̀wọ̀ tó dájú àti atúdè. Ṣé rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wé àwọn ṣe atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí ó bá jẹ́ nǹkan ìṣòro yóò ti máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti máa yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti máa yé wọn. Now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara. Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú, atúdè àti ọ̀wọ̀ tó dájú sára. Pè mí, mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ sí ibi tí wo ti mú yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa. Bẹ́ẹ̀ mi ṣe gbàdúrà níbí àwọn aláwòrán míì náà tún máa gbà lórí ọlọ́dọọdọ wọn tá ti jókòó tì nílẹ̀ kálẹ̀ nìyí àwa sì gbà pé olúwẹ̀rí wà o ó jẹ́ ṣiṣẹ́. Mi náà gbà pọ̀ wà. Ó wà o. Ó ṣe jẹ́ ni. Òun náà ni wọ́n ń pè ní ìmọ̀lẹ̀. Òun ni o. Òun ni wọ́n ń pè ní ìmọ̀lẹ̀. Àfùmọ̀lẹ̀ apá ẹ̀ àwọn nìyí. Nǹkan pè ní ìmọ̀lẹ̀. Olúwẹ̀rí apá ẹ̀ àwọn náà nìyí. Ẹ dúró tẹ́ bá wò báyìí ṣé kinní yìí ṣé kò sí ẹni tí kinní bá mú kò sẹ́ni tó lè yọ kúrò lára ẹ̀. Àwọn kan ní wọ́n ń try pé wọ́n ń ṣe ṣùgbọ́n èmi ò believe tó bá wẹ̀ tó bá ṣiṣẹ́ tó bá lọ á tún padà wá torí kò tí ì dé orí ìsun ẹ̀ kò tí ì débi tó yẹ kó dé tó bá lo agbára tìyẹ tó bá fi kánṣu ẹ̀ lọ́hún ká torí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì á tún ní àìsàn yẹn jẹ̀ ti tún padà á tún pe ẹnìyẹn padà pé kíní yẹn jẹ̀ ṣẹ́ fún mi tẹ́lẹ̀ ó ti tún bẹ̀rẹ̀ o a mà pé kò tí ì débi tó yẹ kó dé so ó dìgbà tó bá dé orí ìsun ibi tó ti ń ba fíra yẹn kó tún ní àlàáfíà. Àwọn olúwẹ̀rí ló mú nìyẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n lè bọ̀ kò síbi tí yóò ti lè lọ mú yàn tán bá bọ́. Ó lọ sí ìlú òyìnbó kò síbi tí ò lè lọ. Yóò lè lọ mú ẹni ẹ̀ ń lu òyìnbó. Ẹni tó bá mú nílùú òyìnbó yẹn sí ìlú òyìnbó náà wà sẹ́sí. Ó pàṣọ òun nìyẹn tó bá pàṣọ ọmọ pé àwa ò lè mọ̀ níbí tí wàhálà bàjẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́ à lè mọ̀ níbí. Sóhun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Kódà ẹ bá ń ṣàdúrà fún olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho Òòṣà. Mo sì fẹ́ kẹ́ ẹ bá mi ṣàdúrà pẹ̀lú ìkìlọ̀ ni. Olóyè Sunday Igboho olúwẹ̀rí àgbèjà ẹ ó ti gbé ẹ léèkì tí ẹ ò ní bàjẹ́ ó ń jìjàgbara ó ń tra ìkílẹ̀ Yorùbá mà bá bàjẹ́ ayé ẹ náà ò ní bàjẹ́ olúwẹ̀rí á ṣègbélẹ̀ nìyẹn ọ̀tàlẹ́mọ̀lá á ṣègbélẹ̀ nìyẹn ẹnikẹ́ni tó bá robi rò ẹ́ ènìyàn forí ara ẹ̀ gbé kò sí bàtà ló máa ń lèkè odò òkèkè lèkè ọ̀kẹ́ wà á lèkè ọ̀tá ẹ̀ ṣùgbọ́n kí olóyè Sunday Igboho kó ṣọ́ra kì í ṣe gbogbo àwọn tó bá wá tẹlifáìsì ẹ̀ tó bá wá interview fún láì máa sọ̀rọ̀ fún. Bíi ti bò ó. Tó bá bá sọ̀rọ̀ tó bá bí ní question méjì mẹ́ta kó mà dáhùn jẹ́ yọ kan. Yóò ní nǹkan tẹ̀rí tẹ̀ sọ bẹ́ẹ̀. Ìdí ni pé most of àwọn tó wá ń bà yẹn wọ́n wá ń gbọ̀rọ̀ ẹnu ẹ̀ ni wọ́n wá máa bi tó wọ́n wá wádìí ibi tó fì sí ibi tó wíìkì sí àti opinion àti èrònú èròǹgbà ẹ̀ òun náà fẹ́ mà wọ́n ń wà díẹ̀ wò ṣé ó sì kùn ni ṣé ó sì lágbára ni kí ló fẹ́ ṣe báyìí lè tó ń tu sílẹ̀ báyìí kí ló tún fẹ́ ṣe ṣé ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí jà ni ó tún fẹ́ máa pa àwọn Fúlàní ni ó tún fẹ́ máa lé wọn ni àwọn yẹn wọ́n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá fi òkú ọ̀rọ̀ stupid statement wọ́n wá fi gba original lẹ́nu ẹ̀ àwọn tó bá wá ń televise ẹ̀ tó bá wá interview ẹ̀ kó ṣọ́ra láti máa bá wọn sọ̀rọ̀ kó má jẹ́ tú ọ̀rọ̀ inú ẹ̀ fún gbogbo wọn. Ìyẹn olóyè Sunday Igboho. Kó rọra máa sọ̀rọ̀ ní ìwọ̀nba nǹkan tí àwọn ọmọ Yorùbá fi fẹ́ hètì ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. Kí ló dé tẹ̀fi sọ́rọ̀? Ó ti sọ̀rọ̀ jù. Bíi ti báwo? He talk too much tó bá fẹ́ sọ̀rọ̀ kó rọra máa bá èèyàn sọ̀rọ̀ kó má tilẹ̀ gbà wọn méjì àlàyé. Ok eléyà wá máìkì bíi 10 á wà lẹ́nu ẹ̀lẹ́kan á máa bá gbogbo wọn sọ̀rọ̀. Àwọn yẹn gbogbo wọn enemy ni wọ́n most of them they are Fulanis.
wọ́n fẹ́ wá mọ èròǹgbà wọ́n fẹ́ wá mọ èrònú ẹ̀ kó rọra mọ bá wọn sọ kó sọ lẹ́yìn tó ń padà wá yìí o wọn ò wá ẹjọ́ wọn ò wá ìjà wọn gan fẹ́ sinmi wọn ò lágbára ogun mọ́ mi ò jagun mọ́ mi ò ní wọ́n so wọn ò ní wá mọ èrònú ẹ̀ but kó a lọ pé mi ò ní gbà yet mi ò ní gbà wọ́n wá lọ máa múra ẹ̀ wọ́n á lọ máa ṣèwádìí ẹ̀ kí olóyè Sunday Igboho kó ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ kọ́rọ̀ ẹ̀ máa pọ̀ jù àwọn tàlérò malẹ̀ wọ́n á tilẹ̀ ni o. ọ̀dà tẹ bá wò bàbá lórí ọ̀rọ̀ pé kí olóyè Sunday mọ̀mọ́ sọ̀rọ̀ jù tá a bá wò dáadáa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń wá wọn wálé wọn mo dẹ̀ rí pé wọ́n. àwọn Fúlàní àwọn Muslim tó wà yẹn ọ̀tá Sunday Igboho ló jẹ́ wọ́n kàn wé gèlè ńláńlá yẹn tó ní àwọn ṣèèkì àwọn kìnní they are liar wọ́n wá miss gbogbo àlùwàlá olóògbò àti kẹrànjẹ ni o wọ́n wá miss láti wọlé sí lára ni wọ́n ṣe ilé wọ́n tún ṣe òde àwọn tó bá gbọ́ lẹ́nu ẹ̀ nílé ẹ̀ àwọn náà látún gbé lọ sọ́dọ̀ àwọn colleagues sí wọn. so wọ́n fẹ́ wá gbọ́ ìrònú ẹ̀ ni wọ́n kàn ní wọ́n wá ké wọ́n wá bayọ̀ wọ́n parọ́ if care is not taken gan there is recorder in their pocket tó fi ń rẹ́kọ̀dù ọ̀rọ̀ ẹnu ẹ̀. kọ̀dẹ̀ sọ̀rọ̀ kankan ó ti lọ́gbọ́n díẹ̀ nìyẹn ó ti kọ́gbọ́n bàbá wa Olúbàdàn á dáa fún o. Olúbàdàn. ó ti kọ́gbọ́n díẹ̀ ó ti mọ̀ pé inú ọ̀tá lòún wà tó bá jẹ́ tẹ́lẹ̀ ní bó ṣe wá sílẹ̀ yẹn ọmọ pé a máa bá wọn sọ̀rọ̀ a máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ but ó ti kọ́gbọ́n díẹ̀ but yet we have to let him know pé ohun tó dán kọ́ ni wúrà gbogbo tó dán kọ́ ni wúrà kó má wọ́n ṣe wé gèlè wọ́n wé òṣùnkà yẹn kó má fi bẹ́ẹ̀ kó má fi inú hàn wọ́n ọ̀tá ni wọ́n jẹ́ àwọn anybody tó bá ti jẹ́ Muslim ọ̀tá Yorùbá ni wọ́n jẹ́. wọ́n dẹ̀ jẹ́ ká wò lóòótọ́ náà kì í ṣe gbogbo mùsùlùmí. gbogbo wọn pátá lè yẹn mú ọ̀dà ẹ̀ta bá ní káwọ́ gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń wá kírísítẹ̀ náà ń wá sọ́dọ̀ ẹ̀ àwọn mùsùlùmí náà ń wá aláṣẹ àbáláyé náà ń wá sọ́dọ̀ olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tí olóyè Sunday Igboho ò sí nílé ipa wo làwọn kó àlọ́ àwọn tán lọ́wọ́ tán wá sọ́dọ̀ Sunday Igboho. ẹ ṣe rí tèmi lè mímọ̀ èmi mà pé àwọn oníṣẹ̀ṣe wọ́n dúró wọ́n jẹ́ ṣàdúrà àwa náà ṣàdúrà ṣebí mo ti ṣàdúrà fún ní bíbá bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń ṣe ni àwọn oníṣẹ̀ṣe bá ṣe á fàdúrà ràn lọ́wọ́ pé kó lè padà kó lè gba òmìnira bẹ́ẹ̀ làwọn Christian náà ṣe but àwọn Muslim ò fẹ́ kó padà wá mọ́ ìdí ni pé ó dàbí pé àwọn tó fẹ́ bájà jù at least 80% of them they are Muslim. ẹ mọ̀ pé darandaran Muslim ni gbogbo wọn ó tètè lè rí Christian àbí babaláwo tó ṣe darandaran àwọn yẹn ló jẹ́ ń bá jà àwọn ló bá pé òun ò wá wọn nílẹ̀ bàbá wọn they are all Muslim so wọn ò fẹ́ kò sí Muslim tó lè gbàdúrà pé ìgbà tí mo wo a lot of program wọ́n bá bàbá ọba Ìbàdàn yìí wọ́n bá jà pé kí ló dé tó lọ release yẹ pé kí ló dé tó lọ release yẹ tó fi jẹ́ kó wá wọ́n bá Olúbàdàn jà wọ́n sọ̀rọ̀ against yẹ pé kí ló dé tó fi jẹ́ kí Sunday Igboho padà wá gbogbo àwọn tí mo rí tó sọ̀rọ̀ yẹn gbogbo wọn Muslim ni wọ́n. àwọn kí ló tán fi ń bá jà kí náà sọ. pé kò yẹ kó bọ̀ kò yẹ kó wá mọ́. mi ò jẹ mọ́ ní ọmọ Yorùbá. gbogbo ẹni tó bá gbógun ti Sunday Igboho lolúwẹ̀rí á pa o. àṣẹ. torí kílẹ̀ Yorùbá mà bá bàjẹ́ ló dúró lé lórí kì í ṣe pé ó ń jà sápò ara ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. lọ́dà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ bá wò dáadáa kí ni ẹ lè rò pé olóyè Sunday Igboho lè máa ṣe báyìí. number one kó tilẹ̀ kọ́kọ́ kó mute ná kó keep silent for some years. yes kì í ṣe month for some years so that àwọn ọ̀tá ẹ̀ wọ́n rò pé ó ti sinmi àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ ìrònú ẹ̀ àwọn ọ̀tá ẹ̀ wọn ò ní mọ determination ẹ̀ so tó bá fẹ́ wá jáde á jáde pẹ̀lú another dimension ni kó sì ní at least 2 to 3 years gan kò yẹ ká gbọ́ voice yẹ lólóyè Sunday Igboho kò yẹ ká gbọ́ voice yẹ ní any channel pé Sunday Igboho sọ̀rọ̀ 2 to 3 years torí àgbò tó lọ sẹ́yìn agbára ló lọ mú wá kò ṣe jẹ́ 2 to 3 years ká máa gbọ́ kó anybody ká máa rí ní channel kó ṣàwánú lẹ̀ kó máa prepare kó máa prepare ara ẹ̀ because ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ sì máa ṣẹlẹ̀ that is it. bí ìbẹ̀wò bí ìkẹlẹ̀. ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ ó sì máa ṣẹlẹ̀. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. àwọn ọmọ ẹrú yìí wọn ò ní gbà. àwọn wo lẹ́rú. àwọn ọmọ ẹrú àwọn àfáà ńláńlá wèrè wọ̀nyí wọn ò ní gbà. bí ti bò. wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ní òmìnira.
wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ ni kó tó padà sí kinní wọn lọ́hùn ọ̀dọ̀ náà tí wọ́n lọ́hùn tó ọ̀hún náà ti wá àwọn ọmọ Fúlàní ni gbogbo wọn sì ń padà lọ wọ́n sì máa lọ sí kinní Nìjẹ̀ wọ́n sì padà lọ sọ́hùn. They are planning to bring in Sharia law now and it's not going to work. Sharia law bó o. Kò ní ṣiṣẹ́. Wọ́n try àti implement ẹ̀ ní ọ̀dọ̀ wa bí kò jẹ́ lè ṣiṣẹ́ bí. Kì í ṣe àṣà wa kì í ṣe ẹ̀sìn wa kí ọmọ ọkùnrin kó lọ fẹ́ obìnrin ọmọ tí ò tí jù báyìí ọmọ ọdún 6 ọmọ ọdún 8 ọmọ ọdún 9 wọ́n fẹ́ implement system yẹn. Ọmọ bá sùn. Wọ́n fẹ́ gbé wá sọ́dọ̀ wa bọ̀tà wa ò ní gbà ẹrú ni wọ́n ìwà wọn ò dáa ohun tó fẹ́ gbé wọlé Yorùbá nígbà fún wọn Olúwẹ̀rí ò ní gbà fún wọn. Bó ṣe jẹ́ nìyẹn ìṣẹ̀ṣe ni tiwa nílẹ̀ Yorùbá ẹ̀sìn àjòjì tán lọ gbé wá yìí kò yé wa kán dá padà síbi tó ti gbé wá àfẹ́ tán bá jẹ́ fẹ́ ṣe kán lọ north kán lọ Nìjẹ̀ kán kó lọ́dọ̀ wa bí àfẹ́ wọn that is it. Nínú ọ̀pọ̀lọpọ̀ comment tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n comment báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé olóyè Sunday Igboho sọ́ra ẹ o náà ń sọ sọ́ra rẹ o kíyèsára o wọ́n tó ti dé o kílẹ̀ rí sọ̀rọ̀. Àti sọ síwájú kó ṣọ́ra náà ní kókó kó má sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ ìpinnu ohun tó fẹ́ ṣe kó wà ní ikú ẹ̀ mo fún ní ọdún kan ọdún 7 ọdún 3 kó má jáde sọ̀rọ̀ kó má bá anybody sọ̀rọ̀ kó má múra sínú ohun tó bá máa ṣẹlẹ̀ kó má get prepared but tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa get ẹ̀ wọ́n máa wiki point ẹ̀ wọ́n máa bí tó máa gbà wọlé sí lára bó ṣe ṣe lọ́jọ́ sí but ó ti gbọ́n díẹ̀ báyìí. ẹni pé ibi tán lọ yẹ pé olóyè Sunday Igboho sọ kankan. Kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ wo kìíní yẹn délẹ̀. Kò gbúdọ̀ sọ̀rọ̀ kò gbúdọ̀ sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ kí ló lè ṣẹlẹ̀. Wọ́n ní rìkọ́dà sàpò bọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ wá gbọ́ èrò ọkàn ẹ̀ ní. Àwọn bàbá yẹn ò dáa bọ́n ṣe ṣàgbádá ńláńlá yẹn ibi ló wà nínú wọn. Àwọn ni wọ́n wá kíní lé wọ́n wá ìgbà tó wà níbi tó wà lọ́n tí wọ́n gbà kó wọ kọ́ńtì ṣé wọ́n lọ bá lọ́n lọ kíní. Ìgbà tó wà ní wọn kágbádá wọ́n fẹ́ lọ kí níbo. Kò yẹ kó gbà kan wọ compound tó bá jẹ́ ẹ̀mí ni wọn ò ní wọ compound. Láwọn wo. Àwọn àfáà yẹn àwọn náà ló dá wàhálà sí tó yẹ pé kò lè padà sí ìlú bàbá ẹ̀. Àwọn ni wọ́n yọ kúrò ó wọnú ìlú tán wọ́n tún bọ̀ wọ́n ní wọ́n fẹ́ wá kí fún kí ni tó bá jẹ́ ẹ̀mí ni máa tú ajá sílẹ̀ fún wọn ni ajá ó ba ayé wọn jẹ́ àwọn lórí burúkú ẹ̀ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ sí. Torí Olúbàdàn ẹja kí Olúbàdàn. Kádó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irun kẹrẹ á jẹ títà dogi ni bàbá yẹn á tọ́ láyé á gbó lórí àléfà yẹn ó ronú pé ọmọ tiwa mà nìyí ọmọ tiwa bá a ṣe fẹ́ ṣe mo gbóṣùbà kàrẹ fún president wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò jẹ ó lọ bá ń jẹ gbà kó máa padà sí ilẹ̀ bàbá ẹ̀ kó lóye Ìgbòho kó ṣọ́ra láàárín ọ̀tá ló sì wà. Ṣé wọn tí ì sọ̀rọ̀ jù báyìí olóyè Igboho wọn tí ì sọ̀rọ̀. Èmi gan mọ̀ ń mọ́nítọ̀ wọn ò tí mo mọ́nítọ̀ wọn spiritually wọn ò tí ì sọ̀rọ̀ jù. Àdó náà wọ́n ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. Wọ́n ní ẹ̀bùn ni. Bọ̀ tó bá ti pọ̀ jù èèyàn á gẹ̀ tí wọn ayé ò ní rí mú. Àṣẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní lásìkò yìí wọ́n lọ yẹ kí ọmọ Yorùbá náà múra lẹ̀. Káàtì ẹ̀ mọ́ fi tolóyè Sunday Igboho nìkan ṣe. Èyí tí ń ṣẹlẹ̀ ní káàkiri wọ́n tún lọ sí ibìkan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́ndì 29 oṣù tá a lò lọ yìí wọ́n lọ ra gabó àwọn kan mẹ́. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni nǹkan táwọn ẹ̀kọ́ àmọ́ pèpè àlẹ́. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sá ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ara wa la fi fà á. Kí ló tóbi kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Tàbá ní Yorùbá àwa ìkálẹ̀ náà àwa lára Yorùbá but now anything tó bá ṣẹlẹ̀ lọ wọn carry wa along níbí. Ẹ ti sọ́rí. Wọn carry wa along àwọn iṣẹ́ ṣe wà lọ́dọ̀ wa nílẹ̀ kálẹ̀ ń bí iṣẹ́ ṣe wà a sì ní mi ò mọ̀ but a sì rẹ́ni tó mọ iṣẹ́ oyin kó rán oyin lọ síbì kan kó lọ ta èèyàn àtàpá a sì mọ àwọn tó sì mọ àwọn bàbá tó sì mọ sí wà nílẹ̀ kálẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó carry wa along ìjà kì í sì jà ẹnìkan ìjà gbogbo wa ni ìjà gbogbo wa ni Olúwẹ̀rí á jẹ́ bá wa ṣẹ́gun bó ṣe jẹ́ nìyẹn. Àṣẹ ẹ jẹ́ ká kú ṣe báyìí ìbéèrè sì pọ̀ tí wọ́n bí ń léèrè ṣùgbọ́n ẹja tẹ̀sán. Tabaníkà wò ó ẹ̀sìn mùsùlùmí kàńdá ń bẹ́ńbẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì kàńdá ń bẹ́ńbẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn ìṣẹ̀ṣe kàńdá ń bẹ́ńbẹ́
ní tí arákùnrin yìí tó mú jáde nínú rẹ̀ nìyẹn. Kò sọ pé gbogbo mùsùlùmí pátápátá tí ń bẹ ní ilẹ̀ Yorùbá pé mùsùlùmí pé wọn ò dá o, kò dẹ̀ tàbùkù pé ẹ̀sìn mùsùlùmí yẹn ò dá, kò tàbùkù rẹ̀ rárá o, kò tàbùkù pé ẹ̀sìn mùsùlùmí pé kò dá. Ó ń ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé ẹ̀sìn yẹn lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn míì náà ń ba ẹ̀sìn yẹn jẹ́ fún ẹni tó ní ẹ̀sìn gan. Ṣé mọ̀ wípé kò sí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe kàńdá pọ̀ ńbẹ̀ dáadáa, nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kàńdá pọ̀ ńbẹ̀, nínú ẹ̀sìn mùsùlùmí kàńdá pọ̀ ńbẹ̀, gbogbo ẹ̀sìn ló ní kàńdá nínú. Torí ìdí èyí mi ì fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣì ọ̀rọ̀ yìí gbọ́, kẹ́ wá ṣì gbọ́, kẹ́ wá wò pé nǹkan tí ẹni yìí ń sọ ó ń tàbùkù wa, ó ń bú mùsùlùmí. Rárá, kò rí bẹ́ẹ̀. Ó ń ṣàlàyé àwọn kàńdá tó wà nínú nǹkan yẹn ni, nǹkan tó ń ṣàlàyé nìyẹn. Tá bá dẹ̀ wò dáadáa, àwọn ajínigbé bọ́n ṣe ń pa mùsùlùmí náà ń pa kìrìsìtẹ́nì. Èmi ò tí ì rí ibi tí ajínigbé ò ti dédé lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó ti dé sọ pé ṣé kìrìsìtẹ́nì ni ọ́ apá, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì náà ni wọ́n ń pa. Kọ́lọ́run dẹ̀ bá wa dẹ́kun ajínigbé nílẹ̀ káàárọ̀ òjìrè. Mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì àti gbogbo oníṣẹ̀ṣe, gbogbo yín ni mo kí o. Pàápàá jùlọ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá wípé ẹ mọ̀ọ́mọ̀ ṣe láṣẹ Èdùmàrè nílẹ̀ káàárọ̀ òjìrè. Wọn ò ní èrò méjì sọ́kàn ju wípé wọ́n fẹ́ lọ mọ ìrònú ẹ̀, wọ́n fẹ́ lọ wádìí ẹ̀, wọ́n fẹ́ lọ gbọ́ lẹ́nu ẹ̀ ìrònú ẹ̀. Kí ni mission ẹ̀ báyìí? Ṣèbí wọ́n ti ń wá tẹ́lẹ̀, wọ́n fẹ́ mú ẹ, wọ́n ti bá ẹ parí ẹ̀ báyìí, ó ti padà wá. Kí ni mission ẹ̀ báyìí? Kí ni èròǹgbà ẹ̀ báyìí? Kí ni ìrònú ẹ̀? Kí ló tún fẹ́ ṣe báyìí? Ohun tó ń bá lọ bẹ̀ nìyẹn. Ohun tó ń bá lọ bẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ lọ gbọ́, tó wọ́n mọ̀ pé ó láìkè láti má sọ̀rọ̀. Ìyẹn olóyè Sunday Igboho. Wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ pé tó bá sọ méjì fún, á fi mẹ́wàá dá wọn lóhùn, wọ́n bá lọ bẹ̀. Kì í ṣe pé wọ́n lọ kí. Olóyè Sunday Igboho wọ́n dẹ̀ ń ṣàlàyé bọ́rọ̀ bá ṣe rí tí wọ́n ní. Ọ̀tá ni wọ́n jẹ́, wọ́n fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀. Ṣùgbọ́n kinní kan ni mo rí tí mo rí ń bẹ̀ ni wípé tí a fi wo kinní yẹn tán, olóyè Sunday Igboho ọ̀sọ́ pó. Ó ti kọ́gbọ́n. Ó ti kọ́gbọ́n, àwọn èèyàn ti ń sọ, òun náà ní àwọn tiẹ̀, ó ní àwọn fáǹsì tiẹ̀. Tí wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n ti bá a sọ pé kó ṣọ́ra o, àwọn kan ń bọ̀ o, má bá wọn sọ̀rọ̀ o, wọ́n ní rìkọ́dà sápò, wọ́n fẹ́ wá dá. So òun náà ti mà pé àárín ọ̀tá lòun wà, ó jẹ́ máa ṣọ́ra. Tá bá wá wò lásìkò yìí sìn báyìí, olóyè Sunday Igboho akọni nílẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Torí kéèyàn tó lè jáde tí ó ní àyà ní sí lóògùn, ẹlòmíì lóògùn kódà tó lóògùn ju olóyè Sunday Igboho lọ dáadáa, ṣùgbọ́n tí ò lè jáde rárá láti sọ pé mo jáde o, èmi náà fẹ́ lọ ṣe báyìí, èmi náà fẹ́ lọ ṣe báyìí, Tóyìnbó kò lè jáde. Tá bá wò dáadáa, nígbà tó olóyè Sunday Igboho sì ń lé, sí ó yẹ ká tiẹ̀ rí bí ọmọ ọkọ kan nílẹ̀ Yorùbá tí ó jáde. Anybody tó bá jáde wọ́n pa straight ni. Anybody tó bá jáde wọ́n pa straight ni. Ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Torí ọmọ ọkọ gan, wọ́n tilẹ̀kùn má síta, kò ní access àti wọ ilé bàbá. Ká mà wá sọ pé àwa tí wọn ò capable. Ẹni tó jẹ́ alákíkanjú sì wà o nílẹ̀ Yorùbá o tí ò tí ì jáde, but ojo ni wọ́n. Ojo ni wọ́n. Sunday Igboho olóògùn, ó tún láyà. Ó tún láyà. Ibi tó wíkì sí ni pé talk too much. Kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀? Talk too much. Kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀? Kí ló tẹ̀ fi sọ Gbogbo bẹ́ẹ̀? àwọn interview tí mo máa wò tí sọ tó bá sọ gan inú máa bí ń bẹ, sometimes máa pa set mi pé I don't want to listen to this man. Kí ló dé? Irú bá wa ṣe kéré tó gan ò lè wá fi òkú ọ̀rọ̀ kó wá máa fi gba àyè ọ̀rọ̀ lẹ́nu mi náà. So but ó ti kọ́gbọ́n báyìí. Olóyè Sunday Igboho ti kọ́gbọ́n. Ẹni talk too much. He talk too much. Nǹkan tẹ̀mí kan rí nínú ìgbésí ayé olóyè Sunday Igboho, torí èèyàn dáadáa ni wọ́n, akíkanjú ilẹ̀ Yorùbá ni wọ́n tí wọ́n ṣe dáadáa. Tí àwọn kan bá láwọn lè jáde, táwọn bá lè ṣe bí olóyè Sunday Igboho rọ́lẹ̀ lómi mọ̀ pa. Wọ́n parọ́. Ìrọ́mọ̀ ni olóyè Sunday Igboho tọ́mọ̀ jáde àyànínímọ̀ ni. Torí ìdí èyí mo ṣe ń fàṣìkò ìsọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ káwa náà lọ dira, sọ́dà kọ́ ọmọ Yorùbá dira. Ẹ dira lọ́nà kọ́nà. Ẹ dira o, torí dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí àti ìmọ̀bi tó máa já sí o. Ẹ bá sọ fún Délé pé kán dira. Àti ìmọ̀bi tó máa já sí o, kí gbogbo ọmọ Yorùbá kán lọ dira.
dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí àmọ́ ibi tó máa já sí bóyá àárọ̀ bóyá ọ̀sán bóyá alẹ́ ló máa já àmọ́ but ẹ jẹ́ kí gbogbo wa wà ní àtàlát ká jẹ́ wà nínú ìfẹ́ àti ìṣọ̀kan. ṣájínigbé lè wọlé ẹ̀ka lẹ̀. mi ò rí ọ̀nà wọn bí. kí ló dé sọ bẹ́ẹ̀. wọn ò lè wá because we used to fortify all àwọn ọ̀nà tó bá wọ ìlú wa oníṣẹ́ wọn ò ní wọ bí. Agídí máa lájà, agídí máa lájà, agídí máa lájà, àwo ilé Ifẹ̀ o, àwo nígbàwo nígbọ̀wọ́, àfàìgbàwo nígbọ̀wọ́ o, àwo àtẹ, àwo àyà. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára. tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní, kò ní pé báyà pé mo jẹ́ kristẹni mo jẹ́ mùsùlùmí oníṣẹ̀ṣe ni, torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó. tó bá wá nílò rẹ̀ pè mí o. tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe tán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o. pè mí now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò. àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú. ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú. wọ́n pe kinní kan ní ọ̀wọ̀ tó dájú. ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀. ẹ̀yọ́nú, ọ̀wọ̀ tó dájú àti atúdè. ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wẹ àwọn ọṣẹ atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ìṣòro yóò ti máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti máa yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti máa yé wọn. now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara. bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú, atúdè àti ọ̀wọ̀ tó dájú sára. pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ síbi tí wo ti mú yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa. láṣẹ Elédùmarè wọn ò ní wọ bí. mo ṣàkíyèsí nǹkan kan bóyá ẹ̀yin náà dẹ̀ ti ń ṣàkíyèsí lójú ọ̀nà tá a bá ń gbà bọ̀ wá sí ìlú yìí mo rí wípé màálù wọ́n kó màálù síbì kan ibi tí màálù wà yẹn tá a bá ka iye màálù tí wọ́n kó sí ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ igbó ni o táwọn Fúlàní yẹn ń sùn pẹ̀lú màálù yẹn tá a bá ka màálù tó wà ń bẹ̀ á lé ní 50,000 màálù ká tó dé Ìrèlè ni. ṣé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀dẹ̀ ti lọ ṣàyẹ̀wò rẹ̀ pé kì í ṣe àwọn ajínigbé. ní ìgbà kan wọ́n wá sí ìlú wa ń bì tó bẹ̀rẹ̀ sí da màálù kiri but àpèpàdé pé àwa wọn mọ́ igi àṣẹ la fi sìn wọ́n kù ní ìlú dé ẹ̀rùn ibodè ló yá tódò bá ti sàn ìbojú ẹ̀yẹ́ mọ̀tún àti gbà yẹn wọn padà wá mọ́ so àwọn iná wà lára àwọn surveillance àwọn tó ń kidnap wọ́n wà lára wọn so a gbọ́dọ̀ gbájú wọn mọ́ra. ọ̀dà kí ló fún yín ní assurance pé kò sọ ọmọ Yorùbá náà àwọn ajínigbé. ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni. ọmọ Yorùbá tó bá wà lára àwọn ajínigbé yìí Muslim ni. kí ni Muslim ṣe fún. mo ní mi ò tilẹ̀ fẹ́ máa rí wọn torí ìwà wèrè ìwà jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn àfáà yẹn ìwà àfáà kan ó ṣe wáàsí lórí péèjì kan ó ní ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ yálà lẹ́yìn tí Sultan Sokoto kéde àbí kí Sultan Sokoto tó kéde ó ní ẹni báyìí ó ní òfin wa sọ wípé ká pa á láìsí ewúrẹ́ ẹ̀mí èèyàn wá jọ wọ́n lójú ẹ lè gbọ́ láńgbèjì lẹ́nu Christian ẹ lè gbọ́ láńgbèjì lẹ́nu oníṣẹ̀ṣe ẹ̀sìn wa sọ wípé ká pa òfin ẹ̀sìn wa láka fún yìí ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ lẹ́yìn tí Sultan bá kéde àbí kí Sultan ká pa kí ni ọmọ ènìyàn ẹlẹ́ran ara so tẹ bá ń gbọ́ wá sí wọn
wọn ò kí ń píríṣì ìjọba Ọlọ́run jàgídíjàgan kápá ẹjọ́ lé ẹ dá wàhálà sí ms bàbá tẹ bá ti rí ẹ ṣépè fún ẹ blọọkì ẹ lù ú ẹ bá rí ọba Solomon ẹ ṣépè fún ìyẹn wàhálà yẹn ló tún ṣe báyìí lórí dìbéètì tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn àfáà ṣe so agídí wọn jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn ọmọ kéékèèké wọ̀nyí tó sẹ́ńjà tó ní àwọn àfáà yìí àwọn ló jẹ́ ń dá wàhálà yẹn sílẹ̀ but àwọn bàbá wọn wá bà kí wọn. ṣùgbọ́n ṣé mo rò pé gbogbo bàbá ń rò pé gbogbo mùsùlùmí ló ń ṣe gbogbo kínní yìí o. kì í ṣe gbogbo wọn bọ̀ torí àwọn mùsùlùmí kan wà tí wọ́n dá o. 80% tí wọ́n oní wàhálà ni wọ́n. ẹni tó sọ̀rọ̀ yẹn ń tòótọ́ èmi náà gbọ́rọ̀ yẹn wípé lẹ́yìn ìgbà tí Sultan of Sokoto tó bá ti ṣe announcement àwẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ wá wo kinní kan ṣé Sultan of Sokoto ṣé òní Sultan Yorùbá ni ṣé òní ọmọ Yorùbá ni. wọ́n ní òun nìkan pé nǹkan tó bá ti sọ ṣé ti Sokoto dé Yorùbá ń bí so wọ́n ti clear fún wa wípé ọmọ ẹrú ni wọ́n. ó dà kinní kan tún máa yà mí lẹ́nu gan mi ò rí kò tí ì ṣẹlẹ̀ bóyá ó dẹ̀ ń ṣẹlẹ̀ o kí Haúsá àti Yorùbá jọ kírun papọ̀ kí Yorùbá kọ́ wá líìdì irun káwúsá máa kírun lẹ́yìn ẹ̀ ń rò pé Haúsá lè gbà Haúsá ò lè gbà láéláé Haúsá olúkálùkù yọ̀ọ̀yà kìtì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní gbà àwọn ní number 1 wọ́n fẹ́ máa control wọ́n máa gbalẹ̀ Yorùbá tá a bá múra wọ́n máa gbà á tá a bá múra torí wọ́n díẹ̀díẹ̀ wọ́n sún síbi díẹ̀díẹ̀ òfin wọn ẹ̀ bá wọ́n gbé wá síbi ẹni tuntun ok láti Sokoto bá ẹni tó bá ti sọ ní Sokoto ló gbọ́dọ̀ tẹ̀lé ní Ọ̀yọ́ ló gbọ́dọ̀ tẹ̀lé lẹ́kìtì definitely wọ́n fẹ́ sọ gbogbo Nàìjíríà di tiwọn nìkan tó bá jẹ́ pé Ọlọ́run tóbi o òòṣà òkè tóbi o tó bá jẹ́ pé Olódùmarè fààyè fún wọn tí ò sí kọ mọ́ ní ara ẹ̀sìn wọn ni mo fi Ọlọ́run bá ṣe búra kò sí àyè fún ẹ̀sìn míì mọ́ nílẹ̀ yìí tó bá jẹ́ pé ẹ mọ̀ ọ̀gá wọn Muhammad wọ́n ní ó ṣe léyìí ó jí pátá pupa ó bò kú sùn ní sàárè ó fẹ́ àìsàn lọ́mọ ọdún mẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ̀sìn yẹn ò ní àbùkù ni wọn ò ní fààyè gba Christianity wọn ò ní fààyè gba oníṣẹ̀ṣe mọ́ but Olúwa wá wò ó pé báwo ni òun ṣe lè ba ayé àwọn pípù yìí jẹ́ ó wá fi ààyè fún ọ̀gá wọn kó ṣe àṣìṣe tó pọ̀ ó lọ bá òkú sùn nínú sàárè kó ba lè rí àlùjánnà wọ̀ ó mọ̀ fún ní ààyè kó ṣe àṣìṣe ọ̀gá wọn ó ṣe àṣìṣe tó pọ̀ reason yẹn tí Islam fi bàjẹ́ ń sìn tó bá jẹ́ pé Olódùmarè ó perfect tiẹ̀ pé gbogbo nǹkan tó bá ṣe nílé ayé kó jẹ́ correct ni wọ́n kàn máa wọlé wọ́n máa géré ọmọ ènìyàn sọnù ni kò sí nǹkan tá a ṣẹlẹ̀ tó bá gbọ́ ẹ hallelujah bẹ̀ wọ́n pa wọ́n tó bá gbọ́ ẹ̀wọ̀ yà wọ́n pa wọ́n but ìgbà tí àbá wọn ti ba ayé ẹ̀sìn wọn jẹ́ ni wọn ò bá lẹ́nu ọ̀rọ̀ mọ́ àwa náà wá ń tú síta báyìí àwa náà wá ń tú síta báwo lèèyàn ṣe fẹ́ ọmọ ọdún 6 tó ń bá sùn lọ́mọ ọdún 9 báwo ni ènìyàn kó bá lè wọ àlùjánnà ó lọ bá sùn ní inú sàárè báwo lèèyàn ṣe jí pátá pupa báwo ni àwọn ẹbọra ṣe ń bá Muhammadu fúnra ẹ̀ sùn so allegation yẹn pọ̀ ó ti condemn àwọn Muslim so gbogbo ẹ̀yin mùsùlùmí là ń bá wí sí gbogbo yẹn pátápátá tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ padà sílé mi ní dandan kẹ́ wá ṣe ìṣẹ̀ṣe o tẹ́ bá rí nǹkan ṣe ẹ má sì ṣẹ̀ṣe ẹ má ṣe Muslim ẹ má ṣe Christian ẹ jòkó sílé yìí kẹ́ máa wá nǹkan jẹ ẹ lọ wá ṣẹ̀ṣe gbogbo ilé kéwú títìpa ẹ má bá ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ má bá ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ tẹ́sẹ̀ ti tó ẹni bá fẹ́ ṣe Muslim ẹ̀ kó padà sí ilẹ̀ wọn lọ́hùn bó jẹ́ náà tí kò lọ iye ilẹ̀ Yorùbá àti ilẹ̀ fẹ́ àfẹ́rí yín mọ́. wọ́n máa ní nǹkan tẹ́ dídẹ̀ fi sọ bẹ́ẹ̀. mo ní aláìdá ni wọ́n bà ayé jẹ́ àwọn ló scatter everywhere wàhálà tó wọlé Yorùbá àwọn Muslim ni. o ò lè rí eléégún kó máa lọ ní ọ̀nà àti Christian kan jọjà bọ̀ jẹ́ kí eléégún àti Muslim jẹ́ kó pàdé ra wàhálà ti dé. mo wo program kan àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ṣèṣọ́jú wọ́n jó lọ àwọn eléégún náà bọ̀ àwọn eléégún yẹn pa ìlù wọ́n dẹ̀ bá Christian jó ijó tiẹ̀ wọ́n fi kọjá láàrin wọn tó bá jẹ́ Muslim ni inú igbó náà máa gbàdélé
gbogbo wàhálà ṣẹlẹ̀ níbẹ̀ ni anywhere tí muslim ẹ̀yin náà ẹ wò ó ná anywhere tí muslim bá ti wọ̀ dandan kan dàbẹ̀rú jàgídíjàgan ni. So Olódùmarè mo dúpẹ́ ọ̀nà tó pè mí sí o pé mi ò ṣe tó bá jẹ́ muslim ni mí tó bá jẹ́ pé bàbá àti ìyá mi lọ bí mi sí muslim mi ò lè lọ́mọ tó lè ṣe iṣẹ́ yẹn o mi ò àfa bí ọmọ mi obìnrin tó bá fọ́kọ tó bá ní muslim ló ń fẹ́ màá kọ́ lọ́mọ. ẹ dúró ẹ farabalẹ̀ ó dàbí pé ó ní oríṣi nǹkan tẹ́ fi sọ nǹkan tẹ́ ń sọ yìí. mi ò ọjà kúkú lọ òrìṣà lọ òrìṣà lọ alẹ̀kájà lọ kódé òkun dọ̀ọ̀sà kódé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ ó ní wípé ǹjẹ́ ṣé ní bí nǹkan ṣe ń lọ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lọ sékìtì wọ́n lọ dà wọ́n kan láàmú nílé ìwé kan lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́nu lọ́lọ́ yìí kò dẹ̀ sí àwọn tá a bá ń bẹ̀ tó kọjá àwọn ajínigbé kí ni nǹkan ẹ̀yin oníṣẹ̀ṣe mo fẹ́ kẹ́ ẹ lanu kẹ́ ẹ sọ̀rọ̀ ni kí ni nǹkan tẹ̀yin oníṣẹ̀ṣe kí ni nǹkan tẹ̀ ń gbára á dì báyìí kí ni nǹkan tẹ̀ ń gbára á dì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jákèjádò gbogbo àgbáláyé ẹ̀rù ń bà wọ́n ẹ kọ́kọ́ bá ń kí gbogbo ọmọ Yorùbá náà kẹ́ bá ń dákọ yín orí mo ti dọ́dọ̀ yín tipẹ́. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ ọba Oyèyẹmí àti olólùfẹ́ Yorùbá Dùn Online TV akíyín ní ìkí tó lọ́lá ìkí tó níyì ìkí tó ní ẹ̀yẹ wípé àbọ̀rú àbọ̀yè bọ́ sísẹ nílẹ̀ Ifá. ọ̀dà tábà ní káwò lásìkò yìí kí ni kí ọmọ Yorùbá máa gbáradì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ẹ̀rù ń bà wọ́n tẹ́ bá lọ sáwọn ìlú kéréje ẹ̀rù ń bà wọ́n bẹ́ẹ̀ jíjígbé pọ̀ tán bá tiẹ̀ gbá àwọn àgbàlagbà míì nínú oko aládùn fẹ́ẹ̀ kú ni alánà fẹ́ẹ̀ kú ni awo mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ kí ni nǹkan tó lè ṣe sí. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ ló délẹ̀ yìí ohun tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí agbára Bíbélì ò gbé agbára Kùránì ò gbé oògùn ẹbọ ètùtù òun la máa fi kápá àìjẹ́ bẹ́ẹ̀ ògùn bọ̀ ò. kí ló dé fi sọ bẹ́ẹ̀. torí àwọn ọmọ ẹrú yìí tó bá gbọ́ tó bá kidnap àwọn èèyàn àbáyé ò lè rí kírísítẹ̀nì nínú wọn o tó bá lọ investigate àwọn tó ń pààyàn tó ń ba tèèyàn jẹ́ tó ń jó ṣọ́ọ̀ṣì tó ń dá wàhálà sí school tó bá lọ investigate they are all Muslim àwọn Muslim ló pọ̀ jù Muslim nìkan ṣoṣo ni problem wa ní Nàìjíríà yìí tó bá jẹ́ pé Olódùmarè lè bá wa kápá wọn ká mà tilẹ̀ gbọ́ orúkọ Muslim mọ́ ò bá mà dá the worst part of it wọ́n ti darí àwọn ọmọ Yorùbá rú pẹ̀lú ìwé ọwọ́ wọn yẹn MS Baba ọkọ wọn nìyẹn ó tú àṣírí wọn ayé gbọ́ ọ̀run mà ṣẹ́rí ìṣẹ̀ṣe la gbà o àgbà sì ní ìṣẹ̀ṣe. ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe ló wà ìṣẹ̀ṣe ti wà tipẹ́tipẹ́ àwọn arábìnrin ló tọwọ́ bọ ìṣẹ̀ṣe lójú kó tó di pé wàhálà dé o. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ìdí ni pé more than 30 to 40 years ni àwọn Muslim ti ń bú oníṣẹ̀ṣe pé abọ̀gi ni wọ́n abọ̀re ni wọ́n abọ̀kúta ni wọ́n àwọn oníṣẹ̀ṣe ò dá but this our generation now àti bí ọdún méjì yìí social media ń dàrú sà so tí wọn ò bá sinmi àwa náà ní sinmi kí àwọn ọmọ Yorùbá kán lọ máa kọ́ oògùn kán lọ máa kọ́ ifá kán lọ máa kọ́ ètùtù kí gbogbo ilé kéwú kó di títì pa ìgbà yẹn ni àlàáfíà lè jọba nílẹ̀ Yorùbá. tábà ní ká wò ó dáadáa kò sí ẹbí kankan nílẹ̀ Yorùbá tí ò ní mùsùlùmí nínú irú ẹbí tèmi tí mò ń sọ̀rọ̀ yìí mùsùlùmí pọ̀ ń bẹ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ nàka gangan sí àwọn gangan tí ẹrù pa lè ṣe gan tí ò ní jẹ́ tí nǹkan tó ń ta àwọn ọmọ Yorùbá lè ṣe sára gangan mo fẹ́ kẹ́ ẹ tọ́ka sí tó tá a bá sọ ká mọ dákọ̀ mùsùlùmí kì í ṣe pé mùsùlùmí ọ̀dà àwọn ẹlòmíín tó ń hùwà burúkú nínú wọn ni torí ẹ̀sìn kìrìsìtẹ́nì kì í ṣe ẹ̀sìn ilẹ̀ yìí wọ́n mú wá látòkèrè ni ẹ̀sìn mùsùlùmí wọ́n mú wá látòkèrè ni ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó wà tó tá a bá wọ ẹ̀sìn oníṣẹ̀ṣe náà àwọn oníṣẹ̀ṣe burúkú náà ń bẹ bẹ́ẹ̀ ni babaláwo burúkú ń bẹ àáfàá burúkú ń bẹ pásítọ̀ burúkú ń bẹ bẹ́ẹ̀ la sì ní àwọn àáfàá gidi
irú ìlú tá a wà yìí ara àwọn mùsùlùmí gidi ń bẹ kò sí àní mùsùlùmí. ẹ̀yin ò ní lu yín ọjà ẹ máa sọ tìlú yín lọ kó lè tẹ sọ pé ẹ ní. àní níbí tẹ bá ṣèwádìí wa ní ìlú wa bí kò sí muslim kí náà wá àwọn tó ń ṣe muslim bíi ni àwọn àbókí àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ ọdún aláàgbàro àwọn nìkan ni bọ̀ pé ọmọ ilẹ̀ wa bíi ṣe muslim mi lè sọ bóyá wọ́n ti kó wọn lọ bóyá wọ́n ti di ẹrú látọjọ́ tó ti pẹ́ bọ̀ táwọn tó wà nílùú yìí ò lè rí mọ́sálásí ní ìlú wa yìí. kí ló dé. mo fi Ọlọ́run bá ṣe búra kò sí mọ́sálásí ìlú. bílì ṣe rí. kò sí àgbùdọ̀ rí yín níbí o aláàwá wọn ìṣẹ̀ṣe là wá ìṣẹ̀ṣe là wá. kò sí mọ́sálásí nílùú yìí. ṣọ́ọ̀ṣì wà ń bí ṣọ́ọ̀ṣì pọ̀. ẹ fẹ́ràn ṣọ́ọ̀ṣì. religion wọn wà peaceful but àwọn muslim yìí agídí wọn ti pọ̀ jù. ní ti ìlú yín bí báyìí. gbogbo àwọn náà tí à ń rí gbogbo ẹ wàhálà wọn ti pọ̀ jù so we don't need them here. ilẹ̀ yorùbá gan kó kẹ́rù wọn kó padà sí ibi tó ti wá. wọ́n dalẹ̀ wa láàmú. wọn ò ní èrò méjì sọ́kàn jù wípé wọ́n fẹ́ lọ mọ ìrònú ẹ̀. wọ́n fẹ́ lọ wá díẹ̀ wọ́n fẹ́ lọ gbọ́ lẹ́nu ẹ̀ ìrònú ẹ̀. kí ni mission ẹ̀ báyìí ṣèbí wọ́n ti ń wá tẹ́lẹ̀ wọ́n fẹ́ mú ẹ wọ́n ti bá ẹ parí ẹ̀ báyìí ó ti padà wá kí ni mission ẹ̀ báyìí kí ni èròǹgbà ẹ̀ báyìí kí ni ìrònú ẹ̀ kí ló tún fẹ́ ṣe báyìí ohun tó ń bá lọ bẹ̀ nìyẹn. ohun tó ń bá lọ bẹ̀ nìyẹn wọ́n fẹ́ lọ gbọ́ tó wọ́n mọ̀ pé ó láìkè láti máa sọ̀rọ̀. ìyẹn olóyè Sunday Igboho. wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ pé tó bá sọ méjì fún á fi mẹ́wàá dá wọn lóhùn ní wọ́n bá lọ bẹ̀ kì í ṣe pé wọ́n lọ kí. olóyè Sunday Igboho wọ́n dẹ̀ ń ṣàlàyé bọ́rọ̀ bá ṣe rí tí wọ́n ní. ọ̀tá ni wọ́n jẹ́ wọ́n fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀. ṣùgbọ́n kinní kan ni mo rí tí mo rí ń bẹ̀ ni wípé tí a fi wo kinní yẹn tán olóyè Sunday Igboho ọ̀sọ́ pọ̀. ó ti kọ́gbọ́n àwọn èèyàn ti sọ òun náà ní àwọn tiẹ̀ ó ní àwọn fáǹsì tiẹ̀. tí wọ́n bá wọn sọ̀rọ̀. wọ́n ti bá a sọ pé kó ṣọ́ra o àwọn kan ń bọ̀ o má bá wọn sọ̀rọ̀ o wọ́n ní rìkọ́dà sápò wọ́n fẹ́ wá dá so òun náà ti mà pé àárín ọ̀tá lòun wà ó jẹ́ máa ṣọ́ra. tá a bá wá wò lásìkò yìí sìn báyìí olóyè Sunday Igboho akọni nílẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ ni. torí kéèyàn tó lè jáde tí ó ní àyà ní sí lóògùn ẹlòmíì lóògùn kódà tó lóògùn ju olóyè Sunday Igboho lọ dáadáa ṣùgbọ́n tí ò lè jáde rárá láti sọ pé mo jáde o èmi náà fẹ́ lọ ṣe báyìí tọ́ ibù kò lè jáde tá a bá wò dáadáa nígbà tó olóyè Sunday Igboho sì ń lé sí ó yẹ ká tiẹ̀ rí bí ọmọ ọkọ kan nílẹ̀ Yorùbá tí ó jáde. anybody tó bá jáde wọn pa straight ni anybody tó bá jáde wọn pa straight ni. ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. torí ọmọ ọkọ gan wọn tilẹ̀kùn má síta kò ní access àti wọ ilé bàbá ká mà wá sọ pé àwa tí wọn ò capable. ẹni tó jẹ́ alákíkanjú sì wà o nílẹ̀ Yorùbá o tí ò tí ì jáde but ojo ni wọ́n. Sunday Igboho olóògùn ó tún láyà ibi tó wíkì sí ni pé talk too much. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. talk too much. gbogbo àwọn interview tí mo máa wò tí sọ tó bá sọ gan inú máa bí n bẹ sometimes máa pa set mi pé I don't want to listen to this man kí ló dé irú bá wa ṣe kéré tó gan ò lè wá fi òkú ọ̀rọ̀ kó a máa fi gba àyè ọ̀rọ̀ lẹ́nu mi náà so but ó ti kọ́gbọ́n báyìí. olóyè Sunday Igboho ti kọ́gbọ́n ẹni talk too much. nǹkan tẹ̀mí kan rí nínú ìgbésí ayé olóyè Sunday Igboho torí èèyàn dáadáa ni wọ́n akíkanjú ilẹ̀ Yorùbá ni wọ́n tí wọ́n ṣe dáadáa tí àwọn kan bá láwọn lè jáde táwọn bá lè ṣe bí olóyè Sunday Igboho rọlẹ̀ lómi mọ̀ pa. wọ́n parọ́. ìrọ́mọ̀ ni olóyè Sunday Igboho tọmọ jáde àyànnínímọ̀ ni torí ìdí èyí mo ṣe ń fàṣìkò ìsọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ káwa náà lọ dira sódà kọ́ ọmọ Yorùbá dira. ẹ dira lọ́nà kọ́nà ẹ dira o torí dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí àti ìmọ̀bi tó máa já sí o. ẹ bá sọ fún Délé pé kán dira. àti ìmọ̀bi tó máa já sí o kí gbogbo ọmọ Yorùbá kán lọ dira dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè yìí àmọ̀bi tó máa já sí bóyá àárọ̀ bóyá ọ̀sán bóyá alẹ́ ló máa já àmọ́ but ẹ jẹ́ kí gbogbo wa wà ní àtàlát kájẹ̀ wà nínú ìfẹ́ àti ìṣọ̀kan. ṣáájú ni gbélé wọlé ẹ̀kalẹ̀. mi ò rí ọ̀nà wọn bí
kí ló dé sọ bẹ́ẹ̀. wọn ò lè wá because we used to fortify all àwọn ọ̀nà tó bá wọ ìlú wa oníṣẹ́ wọn ò ní wọbí láṣẹ Elédùmarè wọn ò ní wọbí. mo ṣàkíyèsí nǹkan kan bóyá ẹ̀yin náà dẹ̀ ti ń ṣàkíyèsí lójú ọ̀nà tá a bá ń gbà bọ̀ wá sí ìlú yìí mo rí wípé màálù wọ́n kó màálù síbì kan ibi tí màálù wà yẹn tá a bá ka iye màálù tí wọ́n kó sí ibẹ̀ lẹ́gbẹ̀ẹ́ igbó ni o táwọn Fúlàní yẹn ń sùn pẹ̀lú màálù yẹn tá a bá ka màálù tó wà ń bẹ̀ á lé ní 50,000 màálù ká tó dé Ìrèlè ni. ṣé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀dẹ̀ ti lọ ṣàyẹ̀wò rẹ̀ pé kì í ṣe àwọn ajínigbé. ní ìgbà kan wọ́n wá sí ìlú wa ń bì tó bẹ̀rẹ̀ sí da màálù kiri but a pè pàdé pé a wá wọn mọ́ igi àṣẹ la fi sìn wọ́n kù ní ìlú dé ẹ̀rùn ibodè ló yá tódò bá ti sàn ìbojú ẹ̀yẹ́ mọ̀tọ́ àti gbà wọn padà wá mọ́ so àwọn iná wà lára àwọn surveillance àwọn tó ń kidnap wọ́n wà lára wọn so a gbọ́dọ̀ gbájú wọn mọ́ra. ọ̀dà kí ló fún yín ní assurance pé kò sọ ọmọ Yorùbá náà àwọn ajínigbé. ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni. ọmọ Yorùbá tó bá wà lára àwọn ajínigbé yìí Muslim ni. kí ni Muslim ṣe fún. mo ní mi ò tilẹ̀ fẹ́ máa rí wọn torí ìwà wèrè ìwà jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn àfáà yẹn ìwà àfáà kan ó ṣe wáàsí lórí péèjì kan ó ní ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ yálà lẹ́yìn tí Sultan Sokoto kéde àbí kí Sultan Sokoto tó kéde ó ní ẹni báyìí ó ní òfin wa sọ wípé ká pa á láìsí ewúrẹ́ ẹ̀mí èèyàn wá jọ wọ́n lójú ẹ lè gbọ́ láńgbèjì lẹ́nu Christian ẹ lè gbọ́ láńgbèjì lẹ́nu oníṣẹ̀ṣe ẹ̀sìn wa sọ wípé ká pa òfin ẹ̀sìn wa láka fún yìí ẹnikẹ́ni tó bá kéde ààwẹ̀ lẹ́yìn tí Sultan bá kéde àbí kí Sultan ká pa kí ni ọmọ ènìyàn ẹlẹ́ran ara. so tẹ bá ń gbọ́ wá sí wọn ò kí ń preach ìjọba Ọlọ́run jàgídíjàgan kápá ẹjọ́ lé ẹ dá wàhálà sí ms bàbá tẹ bá ti rí ẹ ṣépè fún ẹ blọọkì ẹ lù ẹ bá rí ọba Solomon ẹ ṣépè fún ìyẹn wàhálà yẹn ló tún ṣe báyìí lórí dìbéètì tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn àfáà ṣe so agídí wọn jàgídíjàgan wọn ti pọ̀ jù àwọn ọmọ kéékèèké wọ̀nyí tó ń sẹ́ńjà tó ní àwọn àfáà yìí àwọn ló jẹ́ ń dá wàhálà yẹn sílẹ̀ but àwọn bàbá wọn wá bà kí wọn. ṣùgbọ́n ṣé mo rò pé gbogbo bàbá ń rò pé gbogbo mùsùlùmí ló ń ṣe gbogbo kínní yìí o. kì í ṣe gbogbo wọn bọ̀ torí àwọn mùsùlùmí kan wà wọ́n dá o. 80% wọn oní wàhálà ni wọn. ẹni tó sọ̀rọ̀ yẹn ń tòótọ́ èmi náà gbọ́rọ̀ yẹn wípé lẹ́yìn ìgbà tí Sultan of Sokoto tó bá ti ṣe announcement àwẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ wá wo kinní kan ṣé Sultan of Sokoto ṣé oní Sultan Yorùbá ni ṣé òní ọmọ Yorùbá ni. wọ́n ní òun nìkan pé nǹkan tó bá ti sọ ṣé ti Sokoto dé Yorùbá ń bí so wọ́n ti clear fún wa wípé ọmọ ẹrú ni wọ́n. ó dà kinní kan tún máa yà mí lẹ́nu gan mi ò rí kò tí ì ṣẹlẹ̀ bóyá ó dẹ̀ ń ṣẹlẹ̀ o kí Haúsá àti Yorùbá jọ kírun papọ̀ kí Yorùbá kọ́ wá lead irun káwúsá máa kírun lẹ́yìn ẹ̀ ń rò pa Haúsá lè gbà Haúsá ò lè gbà láéláé Haúsá olúkálùkù yọ̀ọ̀yà kìtì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní gbà àwọn ní number 1 wọ́n fẹ́ máa control wọ́n máa gbalẹ̀ Yorùbá tá a bá múra wọ́n máa gbà á tá a bá múra torí wọ́n díẹ̀díẹ̀ wọ́n sún síbi díẹ̀díẹ̀ òfin wọn ẹ̀ bá wọ́n gbé wá síbi ẹni tuntun òkè láti Sokoto bá ẹni tó bá ti sọ ní Sokoto ló gbọ́dọ̀ tẹ̀lé ní Ọ̀yọ́ ló gbọ́dọ̀ tẹ̀lé lẹ́kìtì definitely wọ́n fẹ́ sọ gbogbo Nàìjíríà di tiwọn nìkan tó bá jẹ́ pé Ọlọ́run tóbi o òòṣà òkè tóbi o tó bá jẹ́ pé Olódùmarè fààyè fún wọn tí ò sí kọmọ́ ní ara ẹ̀sìn wọn ni mo fi Ọlọ́run bá ṣe búra kò sí àyè fún ẹ̀sìn míì mọ́ nílẹ̀ yìí tó bá jẹ́ pé ẹ mọ̀ ọ̀gá wọn Muhammad wọ́n ní ó ṣe léyìí ó jí pátá pupa ó bò kú sùn ní sàárè ó fẹ́ àìsàn lọ́mọ ọdún mẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ̀sìn yẹn ò ní àbùkù ni
wọn ò ní fààyè gba Christianity wọn ò ní fààyè gba oníṣẹ̀ṣe mọ́ but olúwa wá wò ó pé báwo ni òun ṣe lè ba ayé àwọn pípù yìí jẹ́ ó wá fi ààyè fún ọ̀gá wọn kó ṣe àṣìṣe tó pọ̀ ó lọ bá òkun sùn nínú sàárè kó ba lè rí àlùjánnà wọ̀ ó mọ̀ọ́mọ̀ fún ní ààyè kó ṣe àṣìṣe ọ̀gá wọn ó ṣe àṣìṣe tó pọ̀ reason nìyẹn tí Islam fi bàjẹ́ ń sìn tó bá jẹ́ pé Olódùmarè ó perfect tiẹ̀ pé gbogbo nǹkan tó bá ṣe nílé ayé kó jẹ́ correct ni wọ́n kàn máa wọlé wọ́n máa géré ọmọ ènìyàn sọnù ni kò sí nǹkan tá a ṣẹlẹ̀ tó bá gbọ́ hallelujah bẹ̀ wọ́n pa wọ́n tó bá gbọ́ ewoyà wọ́n pa wọ́n but ìgbà tí àbá wọn ti ba ayé ẹ̀sìn wọn jẹ́ ni wọn ò bá lẹ́nu ọ̀rọ̀ mọ́ àwa náà wá ń tú síta báyìí àwa náà wá ń tú síta báwo lèèyàn ṣe fẹ́ ọmọ ọdún mẹ́fà tó ń bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án báwo ni ènìyàn kó lè bá lè wà àlùjánnà ó lọ bá sùn ní inú sàárè báwo lèèyàn ṣe jí pátá pupa báwo ni àwọn ẹbọra ṣe ń bá Muhammadu fúnra ẹ̀ sùn so allegation yẹn pọ̀ ó ti condemn àwọn Muslim so gbogbo ẹ̀yin mùsùlùmí là ń bá wí sí gbogbo yẹn pátápátá tẹ́ jẹ́ ọmọ Yorùbá ẹ padà sílé mi ní dandan kẹ́ wá ṣe ìṣẹ̀ṣe o tẹ́ bá rí nǹkan ṣe tẹ́ bá rí nǹkan ṣe ẹ má ṣe ìṣẹ̀ṣe ẹ má ṣe Muslim ẹ má ṣe Christian ẹ jòkó sílé yìí kẹ́ máa wá nǹkan jẹ ẹ lọ wá ṣẹ̀ṣe gbogbo ilé kéwú títì pa ẹ má bà ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ má bà ayé àwọn ọmọ wa jẹ́ mọ́ ẹ tẹ̀sẹ̀ ti tó ẹni bá fẹ́ ṣe Muslim ẹ̀ kó padà sí ilẹ̀ wọn lọ́hùn bó jẹ́ north kó lọ iye ilẹ̀ Yorùbá àti ilẹ̀ fẹ́ àfẹ́rí yín mọ́. ó máa ní nǹkan tẹ́ dídẹ̀ fi sọ bẹ́ẹ̀. mo ní aláìdá ni wọ́n bà ayé jẹ́ àwọn ló ń scatter everywhere wàhálà tó wọlé Yorùbá àwọn Muslim ni. o ò lè rí eléégún kó máa lọ ní ọ̀nà àti Christian kan jọjà bọ̀ jẹ́ kí eléégún àti Muslim jẹ́ kó pàdé ra wàhálà ti dé. mo wo program kan àwọn ṣọ́ọ̀ṣì wọ́n ṣèṣọjí wọ́n jó lọ àwọn eléégún náà bọ̀ àwọn eléégún yẹn pa ìlù wọ́n dẹ̀ bá Christian jó ijó tiẹ̀ tó fi kọjá láàrin wọn tó bá jẹ́ Muslim ni inú igbó náà máa gbàdélé gbogbo wàhálà ṣẹlẹ̀ níbẹ̀ ni anywhere tí Muslim ẹ̀yin náà ẹ wò ó ná anywhere tí Muslim bá ti wọ̀ dandan kan dàbẹ̀rú jàgídíjàgan ni so Olódùmarè mo dúpẹ́ ọ̀nà tó pè mí sí o pé mi ò ṣe tó bá jẹ́ Muslim ni mí tó bá jẹ́ pé bàbá àti ìyá mi lọ bí mi sí Muslim mi ò lè lọ́mọ tó lè ṣe iṣẹ́ yẹn o mi ò àfa bí ọmọ mi obìnrin tó bá fọ́kọ tó bá ní Muslim lòún fẹ́ máa kọ́ lọ́mọ. ẹ dúró ẹ farabalẹ̀ ó dàbí pé ó ní oríṣi nǹkan tẹ́ fi sọ nǹkan nǹkan tẹ́ ń sọ yìí. mi ò tilẹ̀ fẹ́ máa bí ọmọ mi obìnrin kò lè fẹ́ mùsùlùmí. tó bá lọ mú ọkọ wá ẹ̀ló àbọ̀rúbọ yìí ó wò mí ṣàlá níbo ni ṣàlá níbo ó yá máa kọ́ ọmọ yẹn oníṣẹ̀ṣe lèmi tí ò bá lè fẹ́ oníṣẹ̀ṣe tó bá fẹ́ Christian mo support bó tó bá jẹ́ Muslim ẹ wọlé mi mọ́ ẹ wọlé mi mọ́. ṣé gbogbo mùsùlùmí wá ní wù. torí tó bá fẹ́ ọmọ mi wọ́n preach wọ́n condemn ọmọ yẹn fún mi wọn ò ní jẹ́ kọ́ ọmọ yẹn gbọ́ tèmi ọmọ yẹn gan ò ní wọlé mi mọ́. ọmọ téèyàn ti jẹ̀yà lórí ẹ̀ wọ́n tàn ní ẹ̀ ọmọ yẹn ò ní gbà tèmi mọ́. So I don't want to see them in my place. I hate them. They are very bad. Wọ́n rude, wọ́n bad, wọ́n prove stubbornness. Anywhere tó bá ti wọ̀ kún scatter ẹni. That is just it. bọ̀ ṣé gbogbo mùsùlùmí ní í ṣe bẹ́ẹ̀. I don't know. I don't want to know. But be you Muslim. Wàhálà wọn ti pọ̀ jù. ó dáa nǹkan kan tẹ́mi kàn mọ̀ ní wípé ẹ̀sìn mùsùlùmí ò lè parun láyé ẹ̀sìn kìrìsìtẹ́nì kò lè parun láyé oníṣẹ̀ṣe náà kò lè parun láyé. nǹkan tẹ́mi kàn rí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni pé àwọn tó gbé lọ́wọ́ irú èèyàn wo làwọn tó gbé lọ́wọ́ ara wọn tó gbé mùsùlùmí lọ́wọ́ tẹ́ bá rí wọn ẹ fẹ́ràn wọn. wọ́n máa gbọ́ prógráàmù yìí sí wọ́n máa ṣe èpè fún mi bọ̀ torí àwọn ra wọn náà máa fi gbé èpè wọn torí tìjàtìjà ló ń ṣe wọ́n. wọ́n sì máa jà wọ́n máa bú mi wọ́n máa ṣe èpè fún mi orí ara wọn náà máa fi gbé tó aláìdá ni wọ́n go and change ẹ lọ change ẹ lọ ronú padà ẹ kéde ìrere Olódùmarè ẹ kéde ìrere Allah ẹ má jà mọ́ ẹ má dá wàhálà sí ilẹ̀ Yorùbá mọ́. oní Ọ̀ṣun ò gbúdọ̀ sí Ọ̀ṣun ẹ̀ ẹ̀yin la máa bá ń bẹ̀. oníṣàngó ò gbúdọ̀ bọ Ṣàngó ẹ̀yin la máa bá ń bẹ̀. onífá ò gbúdọ̀ ṣe fá ẹ̀yin la máa bá ń bẹ̀. ẹ lè rí Christian àti oníṣẹ̀ṣe pé wọ́n jà
kì í ṣẹlẹ̀. all the time Muslim yìí ló wà attack Christian àwọn ló wà attack olùṣẹ̀ṣe. wèrè kan ó ṣe wá sí ó ní Jésù lọ jí àgbàdo lóko. see to that Jésù lọ jí àgbàdo lóko. sẹ́ni pé orí wọn ti dàrú. so bó ṣe tọwọ́ bọ ojú ẹ̀sìn ẹlẹ́sìn àwa náà ti wá tọwọ́ àti tẹ gbogbo ara bọ ẹ̀sìn tí wọ́n ń sìn pé ẹ̀sìn yín ò dáa ìwà yín ò dáa wèrè ló ṣe mùsùlùmí. wọ́n ti darí wọn rú. Joseph sọ bẹ́ẹ̀. ẹ lóòótọ́ fi mí sílẹ̀ jọ. a ní àwọn kan ò dáa ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀. wọn ò dáa. èmi kàn wò pé kí ni tábà wo lóye Sunday Igboho kì í ṣe mùsùlùmí Christian ni àárán pásítọ̀ kan wà bẹ̀ àwọn mùsùlùmí la rí mi. ṣebí àwọn tó ń bàjà náà ló wá bẹ̀ àwọn Christian ni ò bá jà àwọn tó bàjà àwọn tó tì í mọ́lé tó tì í síta àwọn náà ló tún padà lọ kí ìgbà tó wà àwọn tó ń bàjà nìyẹn ẹ mọ̀ pé ẹni tó tùlù ṣe kì í sùn ẹni tó bá jẹ́ náà wọn ò ní rọrùn ẹni tó ń gbani. wọn ò ní rọrùn. ṣé nǹkan táwọn bàbá yẹn ṣe bá ṣe lọ́dọ̀ Sunday Igboho tán lọ kí wọn sílé ṣé nǹkan tán ṣe ọ̀dà ni. kò dáa kò yẹ kán lọ bẹ̀ torí àwọn ọmọ wọn ló lé Sunday Igboho kúrò ní Nàìjíríà yìí àwọn ọmọ wọn ló lé kúrò ńlé gbogbo ìyà tí Sunday Igboho jẹ torí Muslim ni kì í ṣe torí Christian kì í ṣe torí oníṣẹ̀ṣe tìrìbí torí àwọn Fúlàní náà ni ṣé Yorùbá ni Fúlàní àbí àwọn Muslim yìí ṣe bá wọn lọ sí Fúlàní o tètè lè rí ọmọ Yorùbá tó ń daran kiri Muslim ni gbogbo wọn ìyá wọn ni Sunday Igboho jẹ àwọn náà tó wá wẹ́kọ̀ mọ̀ pé ó ti tún dé bàbá yìí ọwọ́ àtúnbàálẹ̀ kejì bó ń ṣe wà yìí wọ́n ní rìkọ́dà àsàpọ̀ wọ́n fẹ́ wá rìkọ́dù ohun ẹ̀ báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà bàbá báwo ló ṣe tó jáde tó padà wá kàn náà wá máa sọ̀rọ̀ rẹ̀ bàbá ti gbọ́n. bàbá ò sọ̀rọ̀ mọ́. bàbá ò sọ̀rọ̀ mọ́. tẹ bá fẹ́ wò gẹ́gẹ́ bí ẹ ṣe wà yìí tẹ́jú oníṣẹ̀ṣe irú àmọ̀ràn wo lẹ lè fò lórí Sunday Igboho. tèmi ni mo ti sọ síwájú mo ní ọdún méjì mẹ́ta mi ò fẹ́ rí ní ẹni ṣàánẹ̀ pé ó ń sọ̀rọ̀ mọ́ kó lọ máa múra. ká mọ̀ dùn rárá. kó lọ máa múra àwọn kan tó bá fẹ́ expire nílé kó máa renew ẹ̀ kó gbéradì àwọn kan tó ti ṣe sáà bí ọdún mẹ́wàá sẹ́yìn kó máa renew kó máa sáré oògùn kó máa gbá ìṣàṣọ oògùn kó máa sọ̀rọ̀ ní mídíà ká máa tilẹ̀ ti rí. kẹ́nìkan ká má gbé wọn lọ program kankan. kó máa gbà tó bá lè tẹ̀lé it's going to succeed and very soon Yorùbá nation will stand. ṣùgbọ́n tí wọ́n á jẹ́ kí olóyè Sunday Igboho tẹ̀lé kẹ́nìyàn torí ẹlòmíín wà yóò ṣe débi wípé olóyè Sunday Igboho àfikún sásọ̀rọ̀ sáà. ṣé dandan lèyàn á fi ń sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ṣe interview mi bí tó bá ti sú mi sí mo ní mi ò sọ̀rọ̀ mọ́ ṣé dandan lèyàn á fi ń sọ̀rọ̀ ni. ṣèbá rẹ tó ti wá bèè tó fẹ́ wá interview mo ní ayé mi ò wá òkè mi ò strong mi ò ṣe. kọ́dẹ̀ mọ bá tiẹ̀ lọ. ó ń lọ ni mi ò tilẹ̀ mẹ́ni yẹn rí ẹni tó fẹ́ wá interview mi tó jẹ́ pé machine gan-an gbé wá ẹni kọ́ mọ lọ lé wọn. mi ò ṣiṣẹ́ lónìí ṣé dandan la fi ń sọ̀rọ̀ ni. bandit ó lè jẹ́ bandit. mi ò ṣe. ó dáa ní báyìí bá a ṣe wáyé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́yìn náà gbé Yorùbá dání tẹ́ gbé ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan irú iṣẹ́ wo gangan lẹ́yìn láàyò gan-an ní pọ́nbélé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé iṣẹ́ tó ríran yín tẹ́ẹ̀dẹ̀ ń fi kíní yẹn tẹ́ fi ń ṣàánú àwọn èèyàn. ìṣàṣe lèmi ìṣàṣe ni iṣẹ́ mi gbogbo ilé tí mo bá ti gbọ́ àbọ̀rúbọ yìí mo ti gbà pé ilé mi ni nínú ìṣẹ̀ṣe yìí iṣẹ́ tó wà nù ẹ̀ pọ̀ tèmi báyìí ni pé ká dá ifá ká ṣètùtù ká bọ olúwẹ̀rí ká rán olúwẹ̀rí ńṣẹ́ ká tẹ̀fá fún yàn that is area of my specialization. ọ̀dà tàbá wò babaláwo ìfihàn ṣoògùn wo. wọn kì í ṣe níbí ò bóyá wọn ṣe ní ọ̀dọ̀ yín lọ́wọ́ mi ò mọ̀. oníṣègùn. àwọn àfáà tá a rí báyìí tó ń bá àpòpọ̀ ọmọ èèyàn tó ń bá ẹ̀gún ọmọ èèyàn tó ń kó wọn lọ sí station tó ń interview wọn wá bèè lọ́wọ́ pé ṣé àfáà tún lo àwọn kinní àwọn kòkò àwọn orí ekun orí wọn ní àwọn lò náà pé iṣẹ́ wa ò fi bẹ́ẹ̀ yàtọ̀ síra. wọ́n sọ bẹ́ẹ̀. so àwọn ò kì í ṣèyẹ níbí o. ó dẹ ẹ jẹ́ ká ṣe báyìí
bàbá mi olóyè Sunday Igboho mo kí yín o àti kábíyèsí Olúbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ọba ti wà k'Olúbàdàn tó sọ pé ẹja lọ Àbújá. Ọ̀pọ̀lọpọ̀ ọba mi ò dìde o, ọba mi sì dìde. N tá a mọ̀ la mọ̀, mo sá mọ̀ wípé Olúbàdàn gbìyànjú. Bàbá yẹn ó fi àpẹẹrẹ gidi ó fi lélẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ bá ń kí Olúbàdàn. Ọba Olúbàdàn kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí àṣẹ pẹ́ lẹ́nu, kẹsàn ọba kó jẹ kó pẹ́ 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 pẹ́. Ẹ wá ní sàárẹ̀ o. Àlàáfíà lẹ máa fi lògbà tẹ́ bá fẹ́ lò lórí ìtẹ́. Olódùmarè á gbé yín borí ọ̀tá o. Ọ̀tá ilé ọ̀tá òde kò ní rí yín mú. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ dìde ìrànlọ́wọ́ fún olóyè Sunday Igboho, ọmọ yín ni. Kò ṣe jẹ́ nìyẹn. Ó dáa, mo kí gbogbo wa pátápátá níbi kìtà bá wà wípé ìjẹ́ sẹ́yìn náà ti rí báyìí. Ìṣẹ̀ṣẹ̀lẹ̀ Káàárọ̀ Oòjíire là ń fọn rere. Ìṣẹ̀ṣẹ̀lẹ̀ Káàárọ̀ Oòjíire là ń pariwo kiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà, mo fẹ́ béèrè nǹkan kan. Àwọn náà ń lo gàrí tírà. Gàrí tírà ó wà nínú iṣẹ́ àfáà dáadáa. Tipátipá lẹ́sìn rí àwọn àfáà, torí àwọn àfáà náà oníṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn náà. Inú mi sì dùn wípé ìṣẹ̀ṣe tẹ́ gbé lọ́wọ́ Ọlọ́run fẹ́yìn náà lórí ọ̀fẹ́. Ẹ̀yin àfáà tẹ́ gbé ìṣẹ̀ṣe lọ́wọ́. Torí tipátipá lẹ́fi dé ọjà. Tẹ́ bá dé àwọn ọjà sìn, àwọn tó ń ta lékúlẹ́jà ìyàwó àwọn àfáà lọ́pọ̀ jù. Tipátipá lẹ́fi rí ìyàwó babaláwo tí ń ta lékúlẹ́jà. Wọn ò gbà fún wa mọ́. Àfáà ti gbà mọ́ yín lọ́wọ́. Torí ìdí èyí, iṣẹ́ kan náà ni. Ẹ dákun, ẹ jẹ́ ká ṣe é bó nílẹ̀ Yorùbá ò ṣe ní dàrú, tí ó fi já síbi tá a lérò sí tó jẹ́ bí ìgbéga nílẹ̀ Yorùbá. Mo kí wa ò ní Dòròmí Àwísí, mo kí wa ní Dòròmí Àwísẹ̀, torí èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó họra dé egun. Bàbá mi Àwòyẹmí, Ǹjẹ́ ẹ jẹ́ á ṣe báyìí. Ká tó máa lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo, mo béèrè kan lọ́jọ́ yẹn, ṣé gbogbo gbà kí ni máa mú èèyàn kéèyàn gbàfá? Ṣé yà ni mú ẹ̀dá gbàfá ni? Àbí kí ni mú èèyàn gbàfá? àṣẹ olóòtú. Ààrẹ ni tí ìyà ò jẹ tó lọ tẹ̀fá o. Reason tí èèyàn fi ń tẹ̀fá pọ̀. Ẹlòmíì ti lówó, ó ti lọ́lá, but kò ní ìfọkànbalẹ̀. Torí ẹ̀ ló ṣe lọ tẹ̀fá. Ẹlòmíì ti lówó lọ́lá, kò rọ́mọ bí, torí ẹ̀ lọ tẹ̀fá. So oríṣiríṣi ọ̀nà lèèyàn gbà ń tẹ̀fá láyé. But Ifá wa nírò pé torí pé kò lè bímọ nìkan kó pèsè ọmọ fún ẹ kó má tún ṣiṣẹ́ míì mọ́. Ifá pèsè ọmọ fẹ́ni tó bá wá ọmọ tó torí ẹ̀ tẹ̀fá. Ifá tún wá ṣe nǹkan míì tó bá yẹ kó ní bí ìfọkànbalẹ̀. Ifá tún ṣe fún. Ifá tún máa ṣẹ́gun fún. Bó ṣe jẹ́ nìyẹn. Kò sí ẹ̀dá tí a bí látinú obìnrin tàbí àfi abẹ gbé síta tí ò lè tọ́ láti gba Ifá. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ lè kó fá fún àwọn tó bá jẹ́ wípé kì í ṣe gbogbo ẹni tó bá gba fá náà ló lè ṣe babaláwo? Rárá. Rárá. Ká gba Ifá ọ̀tọ̀, ká ṣe babaláwo ọ̀tọ̀. But ẹni tí ò bá gba Ifá tó bá ṣe babaláwo ó ń risk life ẹ̀. Torí kò ní backup, kò ní rí nǹkan tá fẹ̀yìntì. But tó bá ti gba Ifá tó bá ṣe kò sí nǹkan tá ṣe lọ́kàn èèyàn balẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ó dáa, abọ́rúbọyè nílé Ifá, abọ́rúbọyè nílé babaláwo, gbogbo ẹ̀yin babaláwo ẹ̀ mọ̀mọ́ ṣe o. Àṣẹ o. Tẹ́ ń ṣe dáadáa, torí nínú iṣẹ́ babaláwo náà a rí àwọn ọlọ́rọ̀ sí ńbẹ̀ náà o. Àwọn olè náà wà nínú iṣẹ́ babaláwo tán ti yọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Bó ṣe wà nínú mùsùlùmí náà ló tó fẹ́ wà nínú babaláwo mi ń gbà mí o. Ẹ̀rí babaláwo mi ò lè pọ́nbélé ni. Bẹ́ẹ̀ni. Irọ́ ní ń pa. Bẹ́ẹ̀ni. Àwọn babaláwo orí social media. Bẹ́ẹ̀ni. Wọ́n máa dáfá fún yẹn lórí social media. Wọ́n á ní kinní kan ní ó ṣe, ẹran kan ní ó ṣe, á ní kinní kan ní ó ṣe. Ṣé ẹ fọwọ́ sí i? Èmi ní tèmi mo fọwọ́ sí. Kí ló dé? Ìdí ni pé irú iṣẹ́ tá à ń ṣe ń sìn online là ń ṣiṣẹ́ yìí. Àwọn ẹlòmíì ò ní àǹfààní láti débì, wọ́n jẹ́ fẹ́ ṣiṣẹ́ orí social media láti máa pàdé. But àwọn babaláwo tó bá gba owó olówó tí wọn ò ṣiṣẹ́ fún aṣọ wọn á pọ́n bí tàparò ní o. Torí tó bá bíìlì èèyàn ní 50,000 naira
50,000 yìí nǹkan tó máa lò náà ó lè máa ju 30,000 àbí 20,000 lọ o ti rówó tiẹ̀ ìyẹn ti tó bọ̀ tó gba owó olówó olóòní ṣiṣẹ́ ẹ̀ ẹnìyàn á pọ́n láṣọ bí àparò láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí tí mo ṣiṣẹ́ online tí n bá ṣiṣẹ́ fún ẹ màá ṣe fídíò rìkọ́dì màá sẹ̀ndí ẹ̀ sí ẹ that is proof pé mo ṣiṣẹ́ ẹ nìyẹn but ẹlòmíì wọn kàn pé ní hello àti ṣiṣẹ́ yẹn tá àdúrà yẹn ti gbà wọn jẹ̀ sẹ́nìtì irú àwọn bẹ́ẹ̀ ikú wọn wá tètè kú ikú gbígbóná àwọn ajá kú ikú gbígbóná ló máa pa wọn torí pé wọ́n fi iṣẹ́ ìṣẹ̀ṣe wọ́n fi gbá ènìyàn kò jẹ́ dá lọ́dọ̀ ti wà níbí nílẹ̀ kálẹ̀ níbí mo lè sọ pé kò fi bẹ́ẹ̀ pọ̀ níbí o torí pé à ń bẹ̀rù malẹ̀ níbí. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà ó di fún àmì mo kí gbogbo wa níbikíbi tá a bá wà nídòròmí àwùsí nídòròmí àwùsẹ̀ àmọ̀mọ̀ ṣe láṣẹ Èdùmàrè mo tún ní kí n wá sí ọ̀dọ̀ ọba Owóyẹmí spiritual temple ni tó wà lóde Àjàgbà mo tún ní kí n wá bẹ̀ wọ́n wò torí ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti dọ́dọ̀ wọn mi ti ẹ̀mọ̀ pọ́rọ̀ ọ̀rọ̀ tí màá bá lẹ́nu wọn rè ọ̀rọ̀ ẹ̀ pọ̀ o. mo ń bínú lọ́wọ́ o. tèmi rò pé bóyá pé báyìí ẹ padà dà fà. ìsàyè yìí. ìsàyè mọ́ ìṣẹ̀ṣe tẹ gbé láti. ìṣẹ̀ṣe títí dọjọ́ ikú. títí dọjọ́ ikú. àtúnṣe títí àtúnfọ àwọn ọmọ wa pé. kí n lọ ṣọ́ọ̀ṣì. no mi ò kí n lọ. ìjọ Sunday kan mọ̀ ṣeré ńlẹ̀ ni. mo ṣeré ńlẹ̀ ní Sunday gan mo máa ń ṣe sáfìsì tèmi bí. ok. ìlú wà mo ní àwọn ọmọ ìjọ. so a máa ń ṣe tiwa. ok temple yín. temple ṣọ́ọ̀ṣì tiwa ni àwa lọ tẹlómìn mọ́ àfẹ́ kọ́ máa fi wá wàásù àwa náà àjẹ́ ní fi wọ́n wàásù. olúkálùkù dúró jẹ́ ojú ọ̀run tẹ́yẹ ń fò. láì fara pa kára wọn. ọ̀dà mo kí wa ọ níbikíbi tá a bá wà ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa o ẹ má gbàgbé láti máa share kẹ́ like kẹ́ dẹ̀ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kóró máwọn ta wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi.